Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi ẹ kú púpọ̀ sísè òpin ọ̀sẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run aláàánú wa, aláàbò tí olùpamọ́ wa, a dúpẹ́ fún àánú tí a rí gbà ó tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. Àtúntì rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kọkànlá. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a gbé yẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Àti wípé àbá rere tí ẹ ní fún wa àti èyí tí a ní fúnra wa kẹjẹ́ kó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 23 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé ààlà ìgbàanì. Ààlà ìgbàanì. A máa kọ sórí wa nínú ìwé òwe orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Òwe orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Má ṣe yẹ ààlà ilẹ̀ ìgbàanì tí àwọn bàbá rẹ ti pa. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jeremáyà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún. Jeremáyà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún. Báyìí ni Olúwa wí: ẹ dúró ní ọ̀nà náà kí ẹ sì wò ó, kí ẹ sì béèrè ojú ọ̀nà ìgbàanì. Èwo ni ọ̀nà dídára, kí ẹ sì rìn níbẹ̀. Ẹ̀yin yóò sì rí ìsinmi fún ọkàn yín. Ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò rìn. Pẹ̀lúpẹ̀lú mo fi olùṣọ́ sọ́dọ̀ yín tí ó wí pé ẹ fi etí sí ìró fèrè. Ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò fetí sí i. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Àwọn ọjọ́ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbìyànjú láti sọ ìsìn Kristẹni di ọ̀làjú. Síbẹ̀síbẹ̀ Bíbélì sọ nínú ìwé Hébérù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹjọ pé Jésù Kristi jẹ́ ọ̀kan lánàá, lónìí àti títí láé. Ọlọ́run kò lè yí padà láéláé. Nítorí náà irú àwọn ẹni bẹ́ẹ̀ kàn ń wulẹ̀ ba ìgbàgbọ́ wọn jẹ́ ni. Ó dára láti ṣe àfihàn ìmọ̀ ẹ̀rọ sínú iṣẹ́ Ọlọ́run. Ó tún dára láti lo àwọn ọ̀nà tuntun láti pín ohun iṣẹ́ ìyìn rere. Síbẹ̀síbẹ̀ àwọn àmì ilẹ̀ àtijọ́ gbọ́dọ̀ wà ní ìdúróṣinṣin. Ní ìgbà tí ẹnìkan bá bẹ̀rẹ̀ láti ṣe àlàyé díẹ̀ nínú àwọn ìlànà ìpìlẹ̀ ti Kristẹni nínú Bíbélì, ẹni náà ti wà lójú ọ̀nà tí kò tọ̀nà nìyẹn ò. Fún àpẹẹrẹ, ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá sọ pé ó sọ kedere fún wa pé onígbàgbọ́ kò gbọ́dọ̀ fi àìdọ́gba sopọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́. Àwọn ọ̀dọ́ kan nípa ìtiraka wọn láti ṣe bíi ti òde òní, wọ́n sọ pé kò burú láti fẹ́ ẹni tí kìí ṣe Kristẹni. Wọ́n sọ pé àwọn ń ṣe iṣẹ́ ìsìn Kristẹni tí kò le koko bíi ti àwọn òbí wọn. Èyí lè léwu nítorí pé ẹnìkan tí ó jẹ́ aláìgbàgbọ́ kò ní òye àwọn ohun ti ẹ̀mí o. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá. Ó sì ṣeé ṣe kí ó takò wọ́n tàbí ṣe inúnibíni sí ìgbàgbọ́ wọn. Àwọn ènìyàn kan sọ pé mo ti ń gbé ìgbé ayé àtijọ́, pé mo sì ti ń gbé ìgbé ayé àtijọ́. Mo gbà pẹ̀lú wọn nítorí mò ń sin Ọlọ́run tó jẹ́ tí à ń pè ní arúgbó ọjọ́. Síbẹ̀síbẹ̀ mo sì dúró nínú ìgbàgbọ́ yìí fún ó lé ní 40 ọdún báyìí. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni òde òní kò sí mọ́, láìsí àwọn àmì ilé ìwé àtijọ́, ìwọ kò lè jẹ́ alágbára nínú ìgbàgbọ́. Àwọn ọ̀dọ́ kan sọ pé ẹ̀sìn ìgbàgbọ́ ti àwọn òbí wọn ó ti ní agbára jù. Wọ́n lérò pé ìgbàgbọ́ ti àwọn òbí wọn ti ní agbára jù. So wọ́n sọ pé díẹ̀ nínú àwọn ohun tí wọ́n ṣe kò ṣe pàtàkì. Díẹ̀ nínú àwọn ohun tí àwọn òbí wọn ṣe, wọ́n sọ wípé kò ṣe pàtàkì. Ṣùgbọ́n gbà mí gbọ́ ní tòótọ́, wọn kì í bá ti ṣe àṣeyọrí ní ohun tí wọ́n ń ṣe lónìí bí wọ́n bá ti sin Ọlọ́run pẹ̀lú irú ìfaramọ́ ti àwọn òbí wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n kíkó ara ẹni ní ìjánu nítorí ìyìn rere, ó fi ìpele ìgbàgbọ́ rẹ lélẹ̀. Ọlọ́run sì máa ń san èrè sí irú ìfaramọ́ bẹ́ẹ̀. Ìwé Hébérù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹfà. Tí o bá ń rìn lọ́nà àwọn àmì ilẹ̀ àtijọ́ wọ̀nyí, mo fẹ́ gbà ọ́ níyànjú láti máa tẹ̀síwájú nínú rẹ̀ o. Àwọn kan lè fi ọ́ rẹ́rìn-ín o tàbí
kí wọ́n pè ọ́ ní ẹni tí ó gba wèrè mẹ́sìn, ṣùgbọ́n o gbọ́dọ̀ dúró ṣinṣin o. Ìwọ dúró ṣinṣin nínú rẹ̀ kí o má sì ṣe yẹsẹ̀ kúrò níbẹ̀ nínú ọ̀nà ti àtijọ́. Wọ́n ti fi èmi náà rẹ́rìn rí o, ṣùgbọ́n ẹ wo ibi tí Ọlọ́run mú mi dé lónìí báyìí. Olùfẹ́, fi ara rẹ jì fún Ọlọ́run pátápátá kí o má ṣe ṣe lòdì sí àwọn ìlànà rẹ̀. Gbogbo ayé yóò dìde láìpẹ́ sí ìmọ́lẹ̀ rẹ nínú Kristi. Kókó ọ̀rọ̀: ó dára láti tọ́jú àwọn àmì ilẹ̀ àtijọ́ o, àti kí a sì fi ọ́ rẹ́rìn ju láti ní ìbámu sí àwọn àṣà ayé àti ìṣubú lọ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti dúró lórí àmì ti àtijọ́, kí n má ṣe ṣe ayédèrú, kí n má ṣe gba ìgbàlódé ẹ̀sìn. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Olúwa yóò sì yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.